dédé àsìkò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣeéṣe kí òṣùpá mi yọ lójú sánmọ̀ o. Àwọn onímọ̀ ṣàlàyé ẹ gbáradì fún ohun ìyàlẹ́nu o. Níbi tí ó ti ṣeéṣe kí òṣùpá kékeré mi yọ lójú sánmọ̀ láìpẹ́. Òṣùpá Asteroid ni a lè pe òṣùpá kékeré. Àlejò ayé yìí yóò wà ní àyíká bẹ̀rẹ̀ láti ọjọ́ 29 oṣù kẹsàn-án fún ọ̀pọ̀ oṣù díẹ̀ kó tó parẹ́ kúrò lójú sánmọ̀ lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n ó dunni púpọ̀ pé òṣùpá kejì yóò kéré púpọ̀ lásán tí kò sì lè rí àyàfi tí èèyàn bá ń lo ẹ̀rọ ìgbé nǹkan súnmọ́ ni. Òṣùpá kékeré yìí ni àjọ NASA kọ́kọ́ ṣe àwárí rẹ̀ lọ́jọ́ 7 oṣù kẹjọ. Òṣùpá kékeré asteroid yìí ni àwọn onímọ̀ sáyẹ́ǹsì ń pè ní 2024 PTS tó wá láti àjùnà asteroid níbi tí ọ̀pọ̀ àpáta pọ̀ sí. Dókítà Jennifer Mahidi, onímọ̀ nípa asteroid, tó sọ fún akọ̀ròyìn pé kékeré yìí yóò bọ́ sójú sánmọ̀ ní ọjọ́ 29 oṣù kẹsàn-án tí wọ́n sì gbàgbọ́ pé yóò kúrò ní ọjọ́ 25 oṣù kọkànlá. Òṣùpá yìí kéré ní mítà 10 tó sì kéré tí kò tó òṣùpá tí a mọ̀ tẹ́lẹ̀, àti bí ó ṣe kéré yìí ojú lásán kò lè rí òṣùpá náà. Kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí irúfẹ́ òṣùpá yóò jáde síta, tí ìgbàgbọ́ sì wà pé ọ̀pọ̀ irúfẹ́ òṣùpá bẹ́ẹ̀ ló ti jáde síta tí ẹnìkan kò mọ̀. Má ṣe ba inú jẹ́ tí o kò bá rí òṣùpá. Ìgbàgbọ́ wà pé òṣùpá náà yóò tún padà ní ọdún 2055. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.